Africa Content TV. Mo ní ṣe táyé fẹ́ kọ́ ni àbí táyé fẹ́ wájú àlejò. Wọ́n ní táyé ọ̀kọrin wọn lọ́ wájú àlejò ni. Yes, hallelujah, hallelujah. Yes, I happen to be your producer. Tí producer rẹ bá ní kọ́ ọkọ̀ ní kí ló ṣe? Ló ṣe pẹ́ lò. Kò sí. Sọ rántí, tí bá ní kó ṣe ìdílé lọ́mọ ṣe, kò sí ọ̀rọ̀ mi, ọkùnrin, bí ṣẹ̀ṣẹ̀. Àná producer rẹ ló dúró yìí, yes or no? Aláàjì yẹn wá kọrin. Yes, yes, ọkọ̀ it's a village. Àti ìbí kan bẹ́ẹ̀ ní aṣẹ́wó tó rí lọ́dọ̀ tó rí Amẹ́ríkà. Ọ̀yá ijó Wùmí kò kí ọ̀ṣọ́ táyé náà mọ́ bẹ̀rẹ̀. Kó tó bá yẹ kọ́lá, producer is talking now. Producer rẹ ló ń sọ̀rọ̀. Ẹ bá jọ lọ́wọ́ ní bá ní sẹ́yìn méjì. A gbé microphone fún wọn bá a padà. Ọ̀yá producer sáré wọ́n ní ìfẹ́ kan. Àti producer rẹ tó ní ìkẹfẹ́. Ìjọba ẹ̀ ṣe sí ọ̀yá. Na producer is talking. Ọ̀yá táyé bá yẹ kí ìyás ìjó sílá o. Ìjó sílá. Níbi ọmọ olóyè rẹ̀ tù. Ìjó sílá o. Ìyá ẹlẹ́lú. Ìjó sí wà lọ́tọ̀ o. Gẹ́gẹ́ bí mọ́tò òdìdè. Ìjó sí wà lọ́tọ̀ o. Ọ̀yá. Uncle, ṣé máa bá a jó bẹ́ẹ̀? Ọ̀yá. Wọ́n mọ̀ pé táyé tọ́lá sí rèé o. Ní chọ́ọ̀chì yìí o. Táyé rẹ̀ ní chọ́ọ̀chì yìí o. Táyé rẹ̀ ní chọ́ọ̀chì o. Lórí tábù rẹ̀ ní chọ́ọ̀chì o. Ní táyé àwọn ọmọ nílò owó tàbí onífà tó lò. Onífà tó lò lé. Sẹ́yìn ọ̀sẹ̀ táyé ò lé báyìí. You can see táyé in the church. Ọ̀yá let's go. Màá try. Ọ̀ṣọ́rọ̀ kò dúpẹ́ kò fi f'Olúwa. Kò dúpẹ́ kò fi f'Olúwa. Wọ́n torí ẹ̀ ajá ọ̀dọ̀ bàbá olùkọ́sí. Mo dúpẹ́ mo fi f'Olúwa. Mo dúpẹ́ mo fi f'Olúwa. Mo dúpẹ́ mo fi f'Olúwa. Ọ̀ṣọ́rọ̀ wọ́n torí ẹ̀ ajá ọ̀dọ̀ bàbá olùkọ́sí. Mo dúpẹ́ mo fi f'Olúwa. Kò dúpẹ́ kò fi f'Olúwa. Kò dúpẹ́ kò fi f'Olúwa. Láti wọ́n tó yíra ẹ̀dá kò sí. Kò dúpẹ́ kò fi f'Olúwa. Kábíyèsí o ṣé o. Bàbá mímọ́ o máa ṣe o ṣé o. Bàbá mímọ́ o máa ṣe o ṣé o. Ọ̀ṣọ́rọ̀ òun ẹwà láyé o ṣé o. Òun ẹwà láyé o ṣé o. Ọ̀ṣọ́rọ̀ òun ẹwà láyé o ṣé o. Òun ẹwà láyé o ṣé o. Ọ̀pọ̀ ló fẹ́ ṣe bẹ́ẹ̀ ìṣòro tó ṣe bẹ́ẹ̀. Àìsàn láyé sọ bẹ́ẹ̀. Ọ̀ṣọ́rọ̀ ọlọ́run tó dá àwọn.